kábíyèsí rẹ o Elédùmarè, ọba mi, ọba tẹ́rẹrẹ kárí ayé, ògbà tí ń gba láìlára, ọba tí ń gba baálé ilé tọmọtọmọ, ọba ṣèyí ó wù ú, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, alápálá tí à ń sá sí, ọba tí kì í lé ní kó tó múná, ọba jàmá jẹ̀bi ẹni, ìwọ lọ́ba jàmá gbògìrì ẹsẹ̀, ọba jàmá fìtìbọn ṣe, ògbèjàkẹ́rù ògbó níjà, alágbádá náà láwọ̀ tẹ́lẹ̀ o, ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun, ẹ̀rù jẹ̀jẹ̀ kọ̀ọ̀kan Fáráò, alápálá tí à ń sá sí, bàbá àwọn aláìní bàbá, ọkọ àwọn opó, ọba olùgbèjà ọmọ òrukàn, ògo ní forúkọ mímọ́ rẹ lókè ọ̀run o. Bàbá mo dúpẹ́ fún dídá tó dá mi sí, fún wà láàyè mi títí dòní o, fún oore ọ̀fẹ́ rẹ, fún àánú rẹ lórí ayé mi, ògo ní forúkọ rẹ lókè ọ̀run. Ẹ̀yin ará ilé, mo tún kí yín o, mo kí yín pé ẹ kú dédé àkókò yìí, àjíǹde ara ó máa jẹ́ o, níbikíbi tẹ́ ti lè máa wò mí, níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi, lórílẹ̀-èdè àti èdè ayé, mo kí yín o, àjíǹde ara ó máa jẹ́, mo kí yín pé ẹ kú dédé àkókò yìí. Èmi náà ní o bàbá òtítọ́, ọmọ wọn lẹ́kìtì kété, èmi ni èkìtì yéyé èkìtì pọ̀, mo kí yín pé ẹ kú dédé àkókò yìí. Ojú òsì ní tẹnì kọ̀ọ̀kan wa, àjọrí bá ti ṣẹ́, a sì jọ̀rọ̀ náà gbígbà. Kí lóhun tó tún gbé mi wá sí orí òtòtò ní o? Kí lóhun gan tó gbé mi jáde? Ohun tó gbé mi jáde ni pé ominú ń kọ mí, ẹ̀rù sì ń bà mí fún ọjọ́ ọ̀la Yorùbá. Ominú ń kọ mí o, ẹ̀rù ń bà mí fún ọjọ́ ọ̀la ìran ọmọ Yorùbá. Èyí ni pé mo bi ara mi lérè o, mo tún bi ẹ̀yin náà lérè pé báwo gan lọ́jọ́ ọ̀la Yorùbá yóò ti rí? Báwo lọ́jọ́ ọ̀la àwọn ọmọ Yorùbá yóò ti rí o? Ominú ń kọ mí, ẹ̀rù sì ń bà mí fún ọjọ́ ọ̀la àwọn ọmọ Yorùbá. Òun ló jẹ́ kí n sọ wípé ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire, ẹ̀yin ọmọ odù tó bí ìwà, ibo gan la ti ń bọ̀? Ibo la dé gan? Ibo la ń lọ? Ìjẹ́ ibi tá a ti bọ̀ yé wa? Ìjẹ́ ibi tá a dé gan ìjà mọ́? Ìjẹ́ àtilẹ̀ mọ́ ibi tá a ń lọ gan? Bàbá wo Ògúndé kọrin pé yóò Yorùbá ronú o, ìran ọmọ Yorùbá o, ẹ̀yin ọmọ aládé gbogbo, ìjẹ́ amọ̀bí tá a ti bọ̀? Ìjẹ́ àti ẹ̀mọ́bí tá a dé? ìjẹ́ àti ẹ̀mọ́bí tá a lọ gan? Ẹ̀rù ń bà mí fún ọjọ́ ọ̀la ọmọ Yorùbá. Àdúrà mi ni sí Ọlọ́run Elédùmarè ní pé kó dákun kó dábọ̀ nínú àánú rẹ̀, kó jẹ́ kí ọjọ́ ọ̀la ọmọ Yorùbá kó jẹ́ ọjọ́ ayọ̀, kó jẹ́ ọjọ́ ire, kí ọjọ́ ọ̀la wa kó yọrí sí ibi tó dáa, kó yọrí sí ibi ire, kí Ọlọ́run kó jọ̀wọ́ nínú àánú rẹ̀, kó jẹ́ kí ọjọ́ ọ̀la ọmọ Yorùbá, ọjọ́ ọ̀la wa kó yọrí sí ibi ire, kó yọrí sí ibi ayọ̀. Torí pé ominú ń kọ mí, ẹ̀rù sì ń bà mí pé báwo ni ọjọ́ ọ̀la ìran ọmọ Oòduà, ìran ọmọ Yorùbá, ìran ọmọ kóòtù òjíire, báwo lọ́jọ́ ọ̀la wa yóò ti rí? Ọlọ́run mo bẹ̀ ọ́ o, jẹ́ kí ọjọ́ ọ̀la wa kó jẹ́ ọjọ́ ayọ̀, ọjọ́ ọ̀la wa nílẹ̀ Yorùbá kó jẹ́ ọjọ́ ìdùnnú o, ọjọ́ ọ̀la wa nílẹ̀ Yorùbá Olúwa jẹ́ ó yọrí síbi ire, má jò jẹ́ ọjọ́ koro, má jò jẹ́ ọjọ́ ìbànújẹ́ o, mo bẹ̀ wọ Ọlọ́run Elédùmarè. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi, tẹ́ ń wò mí nílé lóko lódò lájò níbi gbogbo, ẹ bá mi share ètò yìí o, fi ránṣẹ́ sí ẹnìkan dòdèlè dòkò. Ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi, The Miracle of God
bàbá òtítọ́ one man drama ẹ bá mi subscribe síbẹ̀. Subscribe yóò ná yín lówó, kò ná yín ní dátà, kẹ́ẹ̀kọ́ tẹ̀ náà ni. Nígbàkigbà tí bá tuntun ṣe fídíò mi síta, a lè kàn sí yín pé fídíò èmi bàbá òtítọ́ ó ti tún bóde o. Àdàfo wa ojú òsì ní tiwa. Kábíyèsí rẹ̀ ọba àwọn ọba. Kí lohun tó fà á gan-an tó mi inú fi kọ mí? Kí lohun tó fà á gan-an tí ọjọ́ ọ̀la ọmọ Yorùbá tó fi ń dùn mí? Tó mi ní fi kọ mí nípa ọjọ́ ọ̀la wa. Òun ni pé láàárín ìran Yorùbá ló máa sọ wípé mẹ̀sáyà lónìí. Ìran Yorùbá náà ló máa tún sọ pé ẹ kàn án má gbélébùú lọ́la. Ìran Yorùbá ló máa sọ wípé ó dùn léni o. Àwọn ló máa sọ pé òtútù korò lọ́la. Àwọn ló máa sọ wípé ọ̀rẹ́ wa ní lágbájá lónìí, ọmọ gidi ni. Àwọn kan náà ló tún máa sọ pé ọ̀tá wa ní o, ẹni burúkú ni, ẹ mú re. Ìran Yorùbá ló máa polè wájà. Ìran Yorùbá náà ni ó tún polóko wá mú. Ìran Yorùbá ní ṣoògùn àfẹ́rífáyán. Ìran wọn kan náà ni ó tún ṣoògùn àrìnà kò fàdìyẹ. Báwo lọ́jọ́ ọ̀la Yorùbá yóò ti rí? Ó bà mí lẹ́rù, ó ń kọ mí lóminú, ó ń kọ mí lóminú jọjọ. Ìran Yorùbá ló máa sọ pé Adégún lónìí. Ìran Yorùbá ló tún máa sọ lọ́la pé Adé ò tún gún mọ́ o. Níbo la ti ń bọ̀? Níbo la dé? Níbo la ń lọ gan? Ẹ̀yin èèyàn gbogbo, ẹ bá mi share ètò yìí o. Ẹ jẹ́ ó dé lódòkó. Bá mi fi ránṣẹ́ sí ẹnìkan. Ẹ jọ̀ọ́ rìn. Ẹ má gbàgbé láti subscribe sí orí ètò yìí. YouTube channel mi, Bàbá Òtítọ́, The Miracle of God, one man drama. Àdàfẹ́dù kọkàn wa. Kí ló fà á tí mo fi jókòó, tí mo fi ronú, tí mo fi rí pé ọ̀la Yorùbá, ọjọ́ ọ̀la wa, ó ń kọ mí lóminú. Mi ò mọ bó ṣe fẹ́ rí. Àdúrà mi ni pé k'Ọlọ́run jẹ́ ó yọrí síbi ire, kọjọ́ ọ̀la wa nílẹ̀ Yorùbá kó yọrí síbi ire o. Ìran Yorùbá ló wọ́n jẹun gbàgbé ọ̀la. Ìran Yorùbá ló jẹ́ pé tó bá rí owó tán, wọ́n ṣetán láti ta ọmọ ìyá wọn. Ominú kọ mí. Báwo lọ̀la Yorùbá yóò ṣe rí? Kí ló fọ ominú tó kọ mí? Òun náà ni ọ̀rọ̀ Sunday Igboho. Igboho ṣá bàbá dámì. Nígbà tí àwọn Fúlàní darandaran tó di darandaran, nígbà tí wọ́n bẹ̀ sí kó màlúù jẹ oko káàkiri, tó bá jẹ́ pé wọ́n kó màlúù jẹ oko nìkan níṣẹ́ ìbádá, ni wọ́n tún pa àwọn àgbẹ̀ sóko. Ṣèbí wọ́n gbé AK-47 ni wọ́n gbé rìn káàkiri. Wọ́n á sì tún mú àwọn obìnrin wa, wọ́n á bá wọn lò pọ̀, wọ́n á ṣe wọ́n báṣubàṣu báṣabàṣá. Wọ́n á sì tún jí àwọn ènìyàn gbé, wọ́n á tún máa gbàrọ̀ asọ́ọ̀mù. Wọ́n jẹ́ òdìdí ọba aládé gbé nílẹ̀ Yorùbá. Oríṣiríṣi ni wọ́n ṣe. Ìgbà náà ni Sunday Igboho dìde ló ní a lè máa wò báyìí, torí pé olójú òní lajúlẹ̀, kíta lùmọ́ kókó wọ̀ ọ́. Àbí báwo ni wọ́n ṣe pọ̀ òwe òun ló dìde láti jà, láti gbọ̀nyàmù fún ọmọ Yorùbá. Ló bá kọjú sí àwọn Fúlàní darandaran tó sọ̀rọ̀ àwọn di darandaran pé
àfilá ohun tó bá gbàdá ó fún lẹ́yìn èyí o Sunday Igboho wá wò pé bí ó ṣe ń lọ yìí àfi kí ìran ọmọ Odùduwà kó dá dúró ló wá ń béèrè fún self determination ló sì ń ṣe rálì káàkiri rálì ìlú Èkó ó kù bí ọ̀sẹ̀ méjì kí rálì ìlú Èkó wáyé ní àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá ni wọ́n ránṣẹ́ pé Sunday Igboho báwo ni mo ṣe gbọ́rọ̀ yìí mo gbọ́rọ̀ yìí látòrí Gbàgede Ìmọ̀ ibẹ̀ ni mo ti gbọ́rọ̀ yìí àbúrò Sunday Igboho tó súnmọ́ dáadáa bí iṣan ọrùn òun ló fi first note yìí ránṣẹ́ síta ni wọ́n sì gbé jáde lórí Gbàgede Ìmọ̀ àbúrò Sunday Igboho sọ lórí first note yìí ó ní àwọn àgbààgbà kan nílẹ̀ Yorùbá wọ́n ránṣẹ́ pé Sunday Igboho wọ́n ní kó jáwọ́ nínú Odùduwà nation pé rìsọ́ṣọ́rì làwọn fẹ́ gbé Tinubu Bọ́lá Ahmed Tinubu àwọn fẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ kó lè dé orí àlééfà ní 2023 wọ́n nítorí náà rìsọ́ṣọ́rì làwọn fẹ́ pé kó jáwọ́ nínú Odùduwà nation bí a ṣe gbọ́ nínú first note Sunday Igboho nílá ó ní ẹyẹ tó ti fò lẹ́sọ̀ kò sí ó ní no go back ó kúrò lọ́dọ̀ àwọn àgbààgbà Yorùbá àbúrò Sunday Igboho wá sọ nínú first note ó ní nígbà tó ń wà lọ́dọ̀ ẹ̀gbọ́n òun ìyẹn Sunday Igboho nínú ilé rẹ̀ ó náà jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí ni lẹ́yìn ọjọ́ bíi mélòó kan tí àwọn àgbààgbà ti pe Sunday Igboho tó ti bá sọ̀rọ̀ tó yarí pẹ̀lú wọ́n sọ fún pé ohun tó bá ń fẹ́ làwọn máa ṣe fún tó bá ti lè yọwọ́ ṣùgbọ́n ó yarí ó ní no go back àbúrò Sunday Igboho wá sọ wípé òun jókòó ti ẹ̀gbọ́n òun báyìí nínú ilé làwọn jọ wà nínú ilé ní kọ̀ọ̀kan bá wọlé sí orí sẹ́ẹ̀tì ẹ̀gbọ́n òun Sunday Igboho ṣá ó ní orí YouTube channel ní kọ́ yẹn wọlé sí sọ́rí jàre orí WhatsApp rẹ̀ sọ́rí ẹ má bínú orí WhatsApp ni wọ́n pe kọ́ọ̀lù sí ó ní Sunday Igboho bá gbé ó ní ìkan nínú àwọn àgbààgbà Yorùbá tí wọ́n bá Sunday Igboho sọ̀rọ̀ bí ọjọ́ mélòó kan sẹ́yìn pé kó jáwọ́ nínú Odùduwà nation ó ní ìkan nínú wọn ló pè é ó ní ìkan nínú wọn yẹn wá sọ fún pé Sunday Igboho abá ẹ sọ̀rọ̀ oní no onílá oní onígbà pé bó ṣe wá yarí kalẹ̀ yìí o òun kàn ní kó sọ fún ẹni pé alẹ́ yìí o ọmọbìnrin tó sọ̀rọ̀ tó fi first note tó fi ránṣẹ́ síta ó ní lẹ́yìn ọjọ́ kẹta tí àgbà kan nínú ilẹ̀ Yorùbá tó bá Sunday Igboho sọ̀rọ̀ lórí fóònù tán ọjọ́ kẹta sígbà wọn ìgbà náà ni rálì ìlú Èkó kọjọ́ méjì rálì tó fẹ́ lọ ṣe Odùduwà nation rálì nílùú Èkó kọjọ́ méjì ìgbà yẹn ni àwọn DSS ni wọ́n wá sílé Sunday Igboho ni wọ́n dira ogun wa tó tamara ogun tó pọ̀ bí bàbá ṣùgbọ́n ṣùgbọ́n orí kó Sunday Igboho yọ ó bọ́ nínú ewu kó òjijì àwọn DSS pa èèyàn méjì nílé Sunday Igboho Àdùgán àti àfáà tó kírun lórí awọ wọ́n sì kó àwọn 12 lọ nínú ilé rẹ̀ Lédìké òun bẹ́ẹ̀ òun lóbìnrin kan ṣoṣo tí ń bẹ láàrin wọn àbẹ́ẹ̀gbọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n ń gbọ́ àwọn ìròyìn lórí pílátífọ́ọ̀mù nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ o nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa ilé Sunday Igboho tí àwọn DSS lọ
Ìbà Gani Adams sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní òun gbọ́ wípé babaláwo mẹ́ta làwọn DSS tún kó dání lọ sílé Sunday Igboho, ṣùgbọ́n Ìbà Gani Adams sọ wípé ìròyìn tí òun ò tí ì rí ìfẹsẹ̀múlẹ̀, òun ò tí ì lè fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ní o, ìròyìn àhesọ́ṣì ni tóun ò tí ì lè fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀, ṣùgbọ́n òun gbọ́ wípé babaláwo mẹ́ta ni àwọn DSS kó dání lọ sílé Sunday Igboho, àti pé ẹnìkan tún pè wọ́n táwọn àwọn DSS tún pè ẹnìkan, ṣèbí ó sọ wípé ó ń bẹ nínú ilé, ṣèbí ó sọ pé ó wà nínú ilé, tí ìyẹn náà sì tún dá wọn lóhùn, àti pé ẹnu náà tún sọ fún nígbà táwọn DSS ṣe tán tó fẹ́ máa lọ, ó tún pè wọ́n wípé kán padà lọ pé Òkè Àjà ló sápamọ́ sí, ẹnu náà ló tún pè wọ́n wípé kán lọ gbé olóńgbò rẹ̀, wípé olóńgbò kan rí pọ́n gbé ẹgbọ́n ẹ̀yìn ara mi nínú Olúwa. Ṣé Haúsá lẹni tó ń pe àwọn DSS wọn? Ṣé Fúlàní lẹni tó ń pe àwọn DSS wọn? Ṣé Ìgbò lẹni tó ń pe àwọn DSS tó ń fún wọn lọ́wọ́, tó ń sọ gbogbo nǹkan tó yẹ kán ṣe, tó ń sọ fún wọn, tó ń sọ iye àwọn ènìyàn tí ń bẹ nínú ilé òun fún wọn, tó ń sọ bó ṣe fẹ́ rìn, bó ṣe fẹ́ tàn án? Ṣé Fúlàní lonítàn? Ṣé Haúsá lonítàn? Ṣé Ìgbò lonítàn? Irọ́, kì í ṣe Fúlàní, kì í ṣe Haúsá, kì í ṣe Ìgbò, Yorùbá ni, ọmọ Yorùbá wá. Ọjọ́ ọ̀la Yorùbá ó ń bà mí lẹ́rù, ọmọ Yorùbá ni òun ló ń pe àwọn DSS tí ń fún wọn lọ́wọ́. Ẹni tá a sì ń sọ ìta bá ní ká fojú inú wò ó, ajẹ́ni tó súnmọ́ olóyè Sunday Igboho dáadáa, tó ń bá wọlé tí ń bá jáde, bí kúlé ò bá pa ni, tòde ò lè pa ni. Mo dúpẹ́ pé Ọlọ́run ò fi Sunday Igboho kò fi lé ayé lọ́wọ́ mú. Àwọn àgbààgbà Yorùbá tí wọ́n pe Sunday olóyè tọ́pọ̀ olóyè Sunday Igboho pé kó jáwọ́ nínú Yorùbá nation tó ń pariwo. Tá bá sọ nípa àgbààgbà Yorùbá, bí ò bá jẹ́ àwọn orí adé tó jẹ́ àwọn ọba, àwọn lọ́balọ́ba, a jẹ́ àwọn ọmọ Yorùbá tó jẹ́ gbòógì nínú òṣèlú, a jẹ́ àwọn ọmọ Yorùbá tó jẹ́ gbòógì nínú ètò òṣèlú. Torí tá bá ń sọ nípa àgbààgbà Yorùbá tí ò bá ti ń ṣe àwọn lọ́balọ́ba, a jẹ́ nínú àwọn àgbààgbà nínú àwọn olóṣèlú tọ́jú ọmọ Yorùbá. Wọ́n ní àjẹkẹ́lẹ́ ní ọmọ kú lọ́jọ́ kejì, àjẹkẹ́lẹ́ àná ọmọ kú lẹ́ni, ta lè mọ̀ pé àjẹ tó ké lánàá ló pọ̀ ọmọ tó kú lẹ́ni jẹ. Wọ́n pe Sunday Igboho kó yọwọ́ kúrò nínú Odùduwà nation, kó má béèrè rẹ̀ mọ́, ṣùgbọ́n ó yarí o. Wọ́n tún pè bí ọjọ́ bíi mélòó kan, wọn náà máa lẹ́yìn ọ̀rọ̀ tí wọ́n sọ pé ó máa lẹ́yìn ní DSS dé. Yorùbá, ibo la ti ń bọ̀, ibo la dé gan, ibo la ń lọ? Ṣèbọn sọ pé adìẹ kì í jẹ fún ara wọn ni. Ẹ̀yin ìran ọmọ Yorùbá, kí ló dé tẹ̀ ń jẹ fún ara yín? Ẹ tún wo àwọn babaláwo tí wọ́n tún kó dání wọn o. Tó bá jẹ́ pé wọ́n rí fídíò wọn ṣe ni, tá a bá wò lọ wò bọ̀, Yorùbá ni ó tún jẹ́. Àbẹ́ rí nǹkan, ẹ̀rù ọjọ́ ọ̀la Yorùbá ń bà mí. Yóò Yorùbá ronú o. Ajìjàgbara kan ṣoṣo tí a ní, àwọn Haúsá Fúlàní, àwọn Fúlàní àtọmọdé àtàgbà wọn, àti mẹ̀kúnnù àtolówó wọn, àtolóṣèlú àtẹni tó ṣe lóṣèlú, gbogbo wọn ṣera wọn lóṣùṣù ọwọ̀, wọn ṣera wọn lẹ́yọ̀ kan ṣoṣo. Wọ́n gbọ́ ìyà dànù lára wọn, wọ́n jẹ́ kí ìyà tálẹ̀ nìkan kan láàrin wọn. Ẹ wo Ìgbò, àwọn Biafra, ìgbà tí ìjọba Nàìjíríà náwó tó mú Kánò tó fi sínú àhámọ́, gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá, gbogbo lọ́balọ́ba ilẹ̀ Ìgbò ni wọ́n jáde lógúnlógún, ni wọ́n jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n pẹ̀lú adé lórí, ni wọ́n wọ́ gbòòrò tí wọ́n pariwo pé
ẹ fi Kánò lẹ̀, ẹ fi Nnamdi Kánò lẹ̀ fún wa. Bí wọ́n ṣe fi Kánò sínú àpamọ́ tó, àwọn ènìyàn rẹ̀ wọ́n yé ja ìjàgbara náà lọ. Ṣùgbọ́n ẹ wo Sunday Igboho lọ́jọ́ tí wọ́n ti mú ní ìlú Kútọ́nù, tán ti mú lórílẹ̀‐èdè Kútọ́nù, a kò gbọ́ wípé ọba wa Ọọ̀ni ó gbé àwọn ìgbìmọ̀ kan dìde lórí ọ̀rọ̀ Sunday Igboho, ṣùgbọ́n àárí àbáyọrí àwọn ìgbìmọ̀ náà. Àdẹ̀tí ìgbọ́ kí ọba kan ṣe fídíò báyìí kó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Sunday Igboho, àti rí ọ̀rọ̀ Sunday Igboho wá di máa jó lọ mò ń wẹ̀yìn rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn agitator tí wọ́n ń béèrè fún Odùduwà nation tó ń pariwo lórí platform káàkiri, tó ń sọ fún Sunday Igboho pé máa jó lọ àwọn ẹ̀yìn rẹ̀, wẹ̀yìn rẹ̀ wò, bó lọ́mọ ogun, bó lọ́mọ ogun. Ọ̀pọ̀lọpọ̀ wọn mà ti wọlé o. Awíkóńkó nìkan ló ní ẹyẹlé tó ò ní bónílé jẹ, kó bónílé mu kó dojo kúkú wá yẹrí. Mo sì mọ̀ pé àkàndá ọ̀rọ̀ Awíkóńkó ojú òní tí ò láéláé o. Ogun ayé ò ní borí rẹ̀. Awíkóńkó ó máa rí bá ti ṣe ó rọ́nà gbígbà. Àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run, ọlá inú kan tó ń lò yìí yóò jẹ́ kí àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run, tó dédé Ọlọ́run kó máa bá ọ gbé títí láé. Awíkóńkó àti àfáà wa tó máa ń wé láwà níhun, àwọn méjì péré tí wọ́n sọ̀rọ̀ nù o. Gbogbo àwọn tí káṣọ ogun wọ̀, tán káṣọ ogun wọ̀, tí wọ́n halẹ̀, tán sọ ilé agbára ogun, tán sọ pé àwọn adigbà àwọn adọ́gbọ̀n láti ìgbà tán ti mú Sunday Igboho nílùú Kútọ́nù pamọ́. Àrí wọn kan gbórí ó bóde mọ́ o. Wọ́n ti korí sínú bí ìgbín. Wọ́n wá sọ̀rọ̀ Sunday Igboho di pé máa jó lọ mò ń wẹ̀yìn ẹ̀. Yorùbá, ọmọ Yorùbá wa, ẹ ti wá sọ̀rọ̀ yìí di ọ̀rọ̀ Sunday Igboho nìkan ṣoṣo. Bó bá bọ́ ń bẹ̀ dédé, bí ò bá sì bọ́ ń bẹ̀ dédé, ṣùgbọ́n bó Olúwa ti ń bẹ tẹ́ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè, nítorí pé mẹ̀kúnnù ni Sunday Igboho ń jà fún. Orí mẹ̀kúnnù, orí ọmọdé, orí àgbàlagbà, orí arígbó, orí omidan nílẹ̀ Yorùbá yóò kó Sunday Igboho yọ. Inú ìṣòro tí Sunday Igboho wà yìí kò ní bá rìn, bẹ́ẹ̀ sì ni kò ní bá lọ, lágbára Ọlọ́run, lágbára Elédùmarè. Ṣé rí ẹni tó bá fẹ́ ja ìjàgbara fún ẹ̀yà kan wípé kán dá dúró, ohun tó ṣẹlẹ̀ sí Sunday Igboho lọ́wọ́lọ́wọ́ yìí kò lè ṣe kó má ṣẹlẹ̀ sírú wọn. Kò sẹ́ni tó fẹ́ ja ìjà òmìnira tó lè fẹ̀rín bẹ̀rẹ̀ kó fẹ̀rín parí rẹ̀, kò lè ṣeé ṣe. Ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ tó dá mi lójú ni pé òkùnkùn kan ò ní lágbára títí kó borí ìmọ́lẹ̀. Ó sì dá mi lójú pé bí òkùnkùn bá ṣú biribiri, bó pẹ́ bóyá ìmọ́lẹ̀ á tàn. Mo sì mọ̀ pé òtítọ́ ló máa borí, òtítọ́ ló máa lékè. Mo gbàgbọ́ pé bí Olúwa ti bẹ tẹ́ẹ̀mí rẹ̀ wà láàyè, inú ipò tí Sunday Igboho wà yìí ẹ̀mí rẹ̀ ò ní bọ́ sí. Èyí tó dojúkọ Sunday Igboho tí Sunday Igboho dojúkọ yìí, ẹ̀mí Sunday Igboho ò ní bá lọ, lágbára Ọlọ́run Elédùmarè. Ọlọ́run yóò kó ẹyọ Sunday Igboho. Orí àwọn onílẹ̀ ilẹ̀ Yorùbá yóò kó ẹyọ. Ẹlẹ́dàá àwọn onílẹ̀ Yorùbá yóò yọ. Ọlọ́run ọ̀gá ògo, ọba tó ṣẹ̀dá ayé àtọ̀run yóò kó ọyọ. Ó jàjà yìí, ó jàjà ṣẹ́gun, ó jàjà ṣẹ́tẹ̀. Ẹ̀mí rẹ̀ ò ní bógun yìí lọ. Bí Olúwa ti ń bẹ tẹ́ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè. Bí Ọlọ́run ò bá gbàgbé Dáníẹ́lì nínú ìwò kìnìún, Ọlọ́run ò ní fi wọ́n Sunday fáyé mú. Bí Ọlọ́run bá lè kó àwọn ọmọ Hébérù 3 yọ nínú náà lérú, Ọlọ́run yóò kó ìwọ Sunday Igboho yọ.
bí Ọlọ́run bá lè ran Mósè lọ́wọ́ tó kó ìran ọmọ Hébérù jáde kúrò ní Íjíbítì, èròǹgbà rere tó ní lọ́kàn fún ìran ọmọ Oòduà Ọlọ́run yóò mú ṣẹ fún ọ Sunday Igboho. Ó ṣàṣeyọrí, ó ní kú sọ́nà bí èéfín, ó sì ní bógun yìí lọ lágbára Ọlọ́run Olódùmarè. Àṣeyọrí báyìí lọ̀rọ̀ rẹ̀ ó já sí Sunday Igboho. Àánú Ọlọ́run ò ní fi ẹ́ sílẹ̀. Ìgbà tí wọ́n mú Sunday Igboho tán, àwọn ọmọ Yorùbá, kì í ṣe Fúlàní o, kì í ṣe Haúsá Fúlàní o, kì í ṣe ọmọ Ìgbò, àwọn ọmọ Yorùbá wọ́n wá ń yọ̀, wọ́n ń ṣe ṣègìdè, wọ́n yọ Sunday Igboho wípé ó tán nídìí ẹ̀, àti sọ fún, àti wí fún ẹ tó. Ṣùgbọ́n irú ẹ̀yin èèyàn bẹ́ẹ̀, ara yín lẹ̀ ń ṣe o, ara yín lẹ̀ ń yọ̀, Sunday Igboho kọ́ lẹ̀ ń yọ̀, ara yín lẹ̀ ń yọ̀, Sunday Igboho kọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀sìn lẹ̀ ń ṣe tẹ́ rò pé ẹ̀ ń ṣe lẹ́yà, ẹ̀ ń ṣẹ̀sìn ni. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà, ìlú tẹ́ gbé dání, ìlú ẹ̀sìn tẹ́ gbé dání tẹ́ fẹ́ lù nítorí Sunday Igboho, Ọlọ́run Olódùmarè yóò fàyà. Ìlú ẹ̀sìn tẹ́ bá ń lù, ẹ̀yin fúnra yín lẹ́ padà jò. Nítorí pé ọ̀rọ̀ Sunday Igboho ayọ̀ ni ó yọrí sí, torí pé adùn ní kẹ́yìn ewúro. Ó dá mi lójú ohun tí olóyè Sunday Igboho ń ṣe yìí, àmọ̀tẹ́lẹ̀ Elédùmarè ní ọwọ́ Ọlọ́run ni, kì í ṣọwọ́ ènìyàn. Kò sì sí àṣetì fún Ọlọ́run. Gbogbo ẹ̀yin ọmọ bíbí ilẹ̀ Yorùbá tẹ́ wá ń yọ Sunday Igboho, ẹ kú orí ibú o. Ara yín lẹ̀ ń ṣe, ara yín lẹ̀ sì ń yọ̀. Mo sọ lọ́jọ́ sí, mo ní àwọn ọmọ àlè Yorùbá ń bẹ, bẹ́ẹ̀ ni àwọn ọmọ kọ́ sì ń bẹ pẹ̀lú. Ṣùgbọ́n ojú fẹ́ẹ̀ ti gbogbo ẹ̀yin ọmọ àlè Yorùbá, tí ayọ̀ yóò sì wá gbẹnu àwa ọmọ ọkọ ilẹ̀ Yorùbá kan, nítorí pé ọjọ́ ń bọ̀ tá a dé ilẹ̀ ìlérí náà lágbára Ọlọ́run. Olúwa yóò sì dá ẹnì kankan wá sí ojú òní tiwa. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin èèyàn, ẹ má gbàgbé láti subscribe. Kò ná yín lówó, kò ná yín dátà. Ẹ kọ̀ tẹ́ ibi tán kọ subscribe sí yẹn, tán fẹ́ dàrẹ́ẹ̀dì kọ yẹn, ẹ kọ̀ tẹ́ ló bá tán. Ìgbàkígbà tí n bá tún ṣe fídíò síta, a ó lè máa kàn sí yín wípé fídíò bá bọ̀ òtítọ́ bọ́ta o. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn ló fa Sunday Igboho lọ́ta náà fà fún ọ̀tá mú o. Àwọn ló pè náà bá ṣèpàdé wípé kó jáwọ́, ó sì kọ̀ kò jáwọ́. Wọ́n sì tútù pé abá ẹ̀sọ́ ò jáwọ́ yóò lẹ́yìn o. Ẹ̀yìn náà rèé látìgbà tó ti wá wà tọ̀rọ̀ ti rí bó ti rí. Mélòó mélòó nínú àgbààgbà ilẹ̀ Yorùbá ni wọ́n dìde sí ọ̀rọ̀ yìí o. Mélòó mélòó wọn ló ṣe fídíò lórí pílátífọ́ọ̀mù ló sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Sunday Igboho. Mélòó ni yàtọ̀ sí àwọn ọmọ Yorùbá tí ń bẹ nílẹ̀ Kútọ́nù, àwọn ọba ládéládéládéládé tó jẹ́ ti Yorùbá tí ń bẹ nílẹ̀ Kútọ́nù, àti Ìbà Gani Adams tó rán èèyàn pé kán lọ bá gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá tí ń bẹ ní Kútọ́nù, kán bá wọn ṣèpàdé, kán gbé ìgbésẹ̀ akíntó kan gbé. Ṣùgbọ́n síbẹ̀ náà, bàbá wa Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, lóògùn ọ̀fẹ́ o, èyí tẹ́ ṣe òun dáa. Ṣùgbọ́n síbẹ̀ ó kùlù tó ń rò nìbọn rò. Àtòjò àtìbọn ó kùlù ó ń rò. Bàbá kò tí ì tán síbẹ̀ o. Ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín, ẹ ṣe bí ọmọ akin, ẹ rántí oyè tẹ́ jẹ́ nílẹ̀ Yorùbá. Ẹ ṣe kó dá o. Ohun tẹ́ bá ṣe lákòókò yìí làá máa sọ bó bá yá nípa tiyín o. Torí pé àrọ́ bá ní bàbá ìtàn, bí ọmọdé ò bá gbọ́ tàn á gbọ́ àbábá o. Ohun tẹ́ bá ṣe lónìí, ọ̀rọ̀ tàn ni ó dà tó bá dọ̀la. Mo sọ yìí mo dúró tán o. Ojú òní tiwa, adáfẹ́ ní kọ̀ọ̀kan wa. Ẹ ṣé mo dúpẹ́.